Say to Agbala Gabriel only. Ìṣẹ́jú márùn péré lọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Yorùbá ní ààbọ̀ ọ̀rọ̀ la sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi bí wọ́n ṣe wínu. Kò sẹ́ni kankan tí wọ́n lè sọ ààbọ̀ ọ̀rọ̀ fún tó lè dénú ẹ̀ tí yóò dodidi àfẹni tí ààbọ̀ ọ̀rọ̀ ń bẹnu ẹ̀ tẹ́lẹ̀. Inú ẹni tí ààbọ̀ ọ̀rọ̀ ń bẹnu rẹ̀ ní Agbala Gabriel wà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà. Ẹ̀yin tó lórí ò ní dibi mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin tí dùnú yóò ní dìbànújẹ́. Ẹ̀yin tẹ́kùn ò ní parí ẹ̀rín. Ẹ bá mi sí à prógámù yìí. Ẹ bá mi sí ààrẹ lógúnlógún, ẹ sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ sí ààrẹ kó káàkiri àgbáláyé kó dọ̀dọ̀ pásítọ̀ Agbala Gabriel lórí ọ̀rọ̀ òun àti Muyideen Charger alábàárù Bódìjà. Mẹ́sẹ̀jì mi lélẹ́yìí. Ànẹ́sù ẹ̀jìyẹ́sùn èèyàn pọ̀ gé èèyàn pẹ́já o. Ènìyàn ọ̀dẹ̀ sí ń sáwò bí ẹ̀gúsí. Pastor Gabriel, don't talk with anybody on behalf of this issue. Message mi fún Agbala Gabriel nìyẹn. Má invite Agbala Gabriel. Má invite kẹ́nìkan kan kò fẹ́ interview ẹ. Pastor Agbala Gabriel, ẹ má gbé ẹnìkankan láàyè láti kò fẹ́ interview. Ẹ má gbé ẹnìkankan láàyè pé ń bo lọ̀rọ̀ dé dúró. Lẹ́yìn àwọn tẹ́ ẹ mọ̀ pé ẹ jẹ́ ju aláṣìírí ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tí wọ́n jí olóríire yẹn bíi Mr. Kehinde Agbala Gabriel. Èèyàn ń bẹnu èèyàn, ẹ̀mí bẹnu ẹ̀mí. Bí kúlí ọ̀bá dẹ̀ pa ní tòdí ò lè pààyàn. Àwọn kan ni wọ́n ń tan Muyideen Charger alábàárù Bódìjà. Àwọn tí wọ́n ń tàn náà kò gbọ́dọ̀ burúburú. Ká má rí nínú àwọn tí ẹ jẹ́ ẹ̀fọ́rọ́mẹ́tì Agbala Gabriel nínú wọn. Inú èèyàn tó burú jù, a rí nínú ẹlòmíì tó jọ ọmọ ìjọ, tó jẹ́ onílara. A rí nínú ẹlòmíì tó jẹ́ ẹ̀fọ́rọ́mẹ́tì, tó jẹ́ onílara. Irú àwọn èèyàn yìí, wọ́n lè súnmọ́ Agbala Gabriel láti fẹ́ gbọ́ tẹnu ẹ̀. Kí wọ́n lọ́rọ̀ yìí pé kí ni táwọn fẹ́ ṣe ní sùtà aláburú. Àmọ́ kú làmọ́ àwòkọ́dún náírà lélẹ̀ àdìbì àti fọ́ àwòlọ́ àwò. Gbogbo ìgbà tẹ́ bá ń konú ogun àṣì Olúwa àṣì Olódùmarè ọmọ panínà ọlá àpọnlá Al-Qur'an. Agbala Gabriel, ẹ má àlẹ́ ẹnìkan kan láti interview yín. Bẹ́ẹ̀ bá pè lórí fóònù Agbala Gabriel, ẹ mọ̀rú mẹ́sẹ̀jì tẹ́ jù sẹ́ni tó pè lórí fóònù. Èsì àbí yóò tọ̀ ń rìkọ́dù àbí òrùkọ́dù alámù. Bẹ́ẹ̀ bá bá ń sọ̀rọ̀ ní WhatsApp Agbala Gabriel, ẹ mọ̀rú bẹ́ẹ̀ ṣe reply rẹ̀ torí pé ènìyàn ló burú jù. Ènìyàn nìkà, ènìyàn ló dájú, ènìyàn ló lè, ènìyàn ló dalẹ̀. Àwọn amọ̀nisẹ́ pọ̀ nú ènìyàn, afàìmọ̀nisẹ́ ní pọ̀ nú ènìyàn, àṣẹnibánidárò pọ̀ nú ènìyàn, aládùúgbò burú pọ̀ nú ènìyàn, ọ̀rẹ́ rọrùn pọ̀ nú ènìyàn. Olúwa máa kọ́ wa máa ṣe. Mẹ́sẹ̀jì mi ni ẹ fún Agbala, ẹ jẹ́ bá mi sí àprógámù yìí. Ẹ jẹ́ kó gún fẹ́ra. Gbogbo ẹ̀yin blọ́ọ̀gì ẹ bá mi gbé. Agbala Gabriel, má jẹ́ kẹ́nìkan kọ́ ọmọ ìrìn àjò inú ẹ. Kò séyìn o. Yorùbá máa sọ pé ní rẹ̀ má pọ̀ léèyàn. Àmì ètèmi mọ̀ ní pé olódodo ò ní ṣubú sípò ọ̀kà. Bákan náà gbogbo ẹ̀yin èèyàn mi, wàláhì àwọn ọlọ́pàá sọ 11 wọ́n ń ṣe aláburú o. Gbogbo tí ń lọ lórí ọ̀rọ̀ Muyideen Charger, Muyideen alábàárù Bódìjà àti pásítọ̀ Agbala Gabriel, bẹ́ẹ̀ ni kankan bá sọ kún ọ̀gbọ́n ní social media irọ́ ni. Pàápàá jogún ọlọ́pàá tẹ́ ń bẹ ní sọ 11 anybody wọn náà wọ̀ online. Wàláhì Rabbul Kaaba wọn àjẹ́ sábòsí. Bọ́ bá sábòsí ẹ̀ mọ̀ pàwọn kan ó tú jáde. Wọ́n yìí ti ẹ̀ sá lábòsí. Mo ti fi sí ti wọn rí, mo sọ lánàá. Àwọn kan ti rọ́ọ̀pù mi rí tí wọ́n gbé kéèsì mi déwájú wọn. Wọ́n wù ọmọlúwàbí gan. Àlùfáà àwọn Ajímọ̀ Abdulwasi àbúrò ní sẹ́yìn. Ara àwọn aláàánú ìsìláàmù nu. Afẹ́ rapánu odidi èèyàn kan tá a ríre. Pásítọ̀ Agbala Gabriel,
Don't open your mouth to anybody. Don't open your mouth to anybody. Don't open your mouth to anybody. Illa àyàfi àwọn tẹ́ ẹ jọ rí òru ara yín àti bu ara yín. Starting from Kehinde Agbala Gabriel, because he stand full for you. But kẹ́ni kẹ́kẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ gẹ́ lórí fóònù. Àwọn àbáyọ̀tọ̀ Agbala Gabriel, even on behalf of Christianity. Torí mo wà wọ́ndà yìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn pátá àríre bánijẹ́ ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ nínú àwọn tẹ́jọ́ ń jẹ́ pásítọ̀. Ẹni inú ẹ̀ dùn sí ìrìn àjò Àgbàlá Gabriel kéré. Àwọn kan inú wọn dùn o. Kódà ọ̀pọ̀ ń pè mí lábí aṣọ. Àmọ́ yóò máa rí fún oníkálukú gẹ́gẹ́ bí ìwà rẹ̀. Àgbàlá Gabriel onítọ̀ òun gbọ́dọ̀ jà o. Onítọ̀ òun gbọ́dọ̀ jà o. Ẹni Ọlọ́run bá bẹ̀ lẹ́yìn fún. Onítọ̀ òun gbọ́dọ̀ jà o. Àgbàlá Gabriel ẹ máa bá ṣe ti ń lọ. Máa ṣàánú lọ. Kódà tí Àgbàlá Gabriel bá wà live. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Muyideen nìkan kó jáde lórí program yìí. Oore tó ọdẹ ń ṣe má jẹ́ oṣù ọ. Àánú tó ń ṣe má jẹ́ oṣù ọ. Àfààní àrọ́ ìmúna làwùnà sí ibùwà àfihàn. Àfàgbà ní gbogbo ẹni tí bá ti ń ṣàánú ọmọlàkejì làwùnà sí ibùwà àfihàn. Irú ẹni bẹ́ẹ̀ ní gift tó pọ̀. Wọ́n ní ta ní ọ̀sùn tó ń lẹ́sàn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan ní léyìí sẹ́ ṣèbálàájì ni mí. Mo ṣe kírun aago 4 tán ní àfà. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáàdì kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa lòun máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí
ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Kọ́ ni ó júwe Ọlọ́run fún mi. Àbòsí tẹ̀yìn ṣe ni mi ní báyìí ṣe. Ọba tó ní mí dẹ̀ tó mi. Ilé ara mi ni mò ń gbé. Láì 2006, 2005 mo ti sàràfà. 2008 mo ti gun ọkọ̀. Mo kọjá kẹ́nìkan sọ pé àfa yẹn ń wá ntí ọ̀jẹ̀. Tó ọba tó wá ní mò ń wá ntí mo máa jẹ. Ṣé wọ́n ló fún mi ni? Ọlọ́run ni ó fún mi. Ọdẹ mà wọn tí ọ̀ràn. Ọdẹ tí ń rán wọn tí ọ̀ràn. What is your problem? Àbá ní àrọ́ ìmú náà, Àgbàlá Gabriel, wọ́n sọ̀rọ̀ àṣírí kọ̀kọ̀ rẹ fẹ́ni kankan, ẹni kankan já wá lójú ẹsẹ̀. Lọ fura sí anybody. Má jọ sọ̀rọ̀ àwọn di mímíkì. Má jọ sọ̀rọ̀ àwọn di mímíkì. Ètò dá mi lójú nípa àfáà ní àrọ́ ìmú náà. Làwọn náà sí ibùn wà àfihàn. Gbogbo ẹni tí bá ń sàánú èèyàn, ó ní bónọ́ọ̀sì tó pọ̀ tó pọ̀ lọ́dọ̀ ta ni o. Wọ́n ní mi Ràhámánì jálàlú. Ọlọ́run ni ó máa san aláàánú lẹ́san olóore. Àgbàlá Gabriel, Ọlọ́run bẹ lẹ́yìn ẹ. Àtìlẹ́yìn Ọlọ́run sì ní fi ọ́lẹ̀. Gbogbo bí ọ̀rọ̀ ibà ń lọ làwa ń tẹ̀lé. Má fọ́ south. Má jẹ́ kí wọ́n mú ẹ lóhùn. Bí kú ilé ọba pa ni, tòde ò lè pa. Ẹ bá mi sí à prógámù yìí. Sàlámù àlẹ́ Ọ̀nà Òdodo TV. Ẹnu ẹ̀ lájọ wa ń. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run Bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà. Gbọ́rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlò láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù, idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí?
Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí lóhun tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù, iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú. Jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ. Jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá o tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name.